mo tún sọ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ìdí nìyẹn tí a sọ pé ògo ni fún Olúwa tó ṣeun ńlá. To God be the glory, great thing He has done in our lives. AlujoHymn fusion with Segun Oluwayomi. Àánú ló ṣe yìí, àwa kọ́. This is the third Sunday in the month of September.
3rd Sunday àmà tí wà September mà ní oṣù bàbà láti wà yìí Olúwa ṣe o. Olúwa ló ṣe yìí o ènìyàn kọ́. Olúwa ló ṣe yìí o ènìyàn kọ́. Àwọn táyé dẹ sílẹ̀ èèrà mú wa o. Èèrà ẹ wálé ó ṣe àyàn yìí. Olúwa ló ṣe yìí kì í ṣe èèyàn. Olúwa ló ṣínà ayọ̀ fún wa. Olúwa ló ṣínà ọlá fún wa. Olúwa ló dẹ̀ tún ṣínà ire fún wa. Olúwa ló ṣẹ́gun fún wa. Olúwa tí wá fẹ́ la ṣe wà bí lónìí. Gbogbo orúkọ fábílì mi ni mo ti dárúkọ tán yẹn. Ayérayé nínú ọ̀run ẹ̀mí mímọ́. Ẹ̀mí inú àwọn wòlíì yẹn ṣe. The only God that is greatly greater than the greatest of any human being. The only God that knows the beginning from the end. He equally knows the end from the beginning. And that is why we always call him Alpha, Omega, ìpilẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni mímọ́ Ísírẹ́lì, atọ́farati, abẹ́tìlúkára bí ajere. Olúwa ló ṣe yìí o, ènìyàn kọ́. Ó ṣe gbé kan. Olúwa ló ṣe yìí o, ènìyàn kọ́ o. Àwọn táyé dẹ sílẹ̀ èèrà mú wa o. Èèrà mọ̀mọ́ táyà wa. Ẹ wálé. It's because we have the God that cannot be insulted solidly behind us. And that is why we can come and minister to you, to the one that sits on the throne. And that is why mi ò fẹ́ kó ro gbogbo tí o ń là kọjá márùn. Ọlọ́run tí ò wo gbogbo nǹkan tó ń rò nínú, tí ò ro tẹ̀ṣẹ̀, tí ò ro tiwa ẹ, ó kàn dẹ̀ ṣáà ń tọ́jú ẹ lójoojúmọ́ ni. Àbí Mr. Fred kí ni mo sọ? This God is taking good care of us. You want origin yẹn? Àánú la rí gbà, ayérayé ló ń ṣe. Episode 226 on all our social media platforms. Segun Oluwayomi on Facebook. At Segun_Oluwayomi on Instagram. At Segun Oluwayomi on TikTok. YouTube Segun Oluwayomi TV. Please go and subscribe right now. And pé o dẹ̀ ṣe ń wò mí yẹn, wàá bá mi pàdé lórí YouTube Orísun TV. Ìwọ kàn lọ sórí YouTube kó tẹ Orísun TV. A wà bẹ́ẹ̀ báyìí. Lórí Instagram Orísun TV. Lórí TikTok Orísun TV. Lórí Facebook Orísun TV. Olúwa ló ṣe yìí o, ènìyàn kọ́. Olúwa ló ṣe yìí o, ènìyàn kọ́ o. Àwọn táyé dẹ sílẹ̀ èèrà mú wa o. Èèrà mọ́mọ́ táyà wa. Ẹ wálé. Tí Ọlọ́run bá ṣí ẹ lójú ẹ̀mí ni, the arrows that fly by day, àwọn ọfà tó ń fò káàkiri tí Ọlọ́run bá yẹ kó wọ àgọ́ ara wa ni. Wàá ti dẹ́ni ilẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ò gbà. Bá a ṣe wà ní stúdíò yìí, àwọn ẹ̀mí àìrí náà wọ́n ṣe tiwọn káàkiri. Ibi wọn kàn lédè bì ní ibi ṣáàdì sí ló wà. Ibi ṣáàdì sí ló wà. Àdúrà ń gbà níbí o. Ibi ṣáàdì sí ló wà. Ibi ṣáàdì sí ló wà. Ibi ṣáàdì sí ló wà. Àdúrà ń gbà níbí o. Ibi ṣáàdì sí ló wà. Ibi ṣáàdì sí ló wà. Ibi ṣáàdì sí ló wà. Àdúrà ń gbà níbí. Ibi ṣáàdì sí ló wà. Ẹ wálé. Ọlọ́run bàbá lọ́la owó ṣe bá.
Ọlọ́run bàbá jíde o mo ṣe bá torí gbogbo àdúrà. Ọlọ́run bàbá lọ́la o mo ṣe bá. Ọlọ́run ọlájíyìn o mo ṣe bá torí gbogbo àdúrà. Ọlọ́run tó gbọ́ àdúrà là ń sọ ọmọ rẹ̀ olórí ìjọ sọnù. Ọ̀rọ̀ rẹ̀ sọ wípé wọ́n á ṣe mí. Ayọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n á ṣe wá ṣùgbọ́n wọn ò lè rí wa gbéṣe. A ní bàbá kan tó mọ ìyọnu mọ́. A ní bàbá kan bàbá àlà tó mọ ìyọnu. Bàbá àlà tó mọ ìyọnu. Kò fi wá ṣeré. Kò fi wá ṣeré. A ní bàbá kan bàbá àlà. Ẹ wálé. Ohun tí mo fẹ́ kó mọ̀ ní pé tó bá ti ń yin Ọlọ́run dáadáa, Sátánì ò lè ráyè láti dà ẹ́ láàmú nítorí pé Ọlọ́run á máa tọ́jú ẹ, á máa ràgàbù ẹ mọ́lẹ̀. Ẹ wá dúró ogun tó gbé ti Dávìdì. Ẹ wá dúró ogun tó gbé ti Dávìdì. Wọn ò ṣẹ́gun ẹ̀. Olórẹ́yìn gbogbo ọ̀tá ẹ̀. Ọlọ́run tún wá pè ní ẹni bí ọkàn mi, ẹni bí ọkàn mi. Please, don't be a praiser of man. Má máa yin èèyàn, má jẹ́ kí èèyàn gba ipò Ọlọ́run. Ọlọ́run alààyè ni nìkan ni kó o máa sìn. A ní bàbá kan, bàbá àrà tó mọ ìbí ọmọ.
yẹn lórí ìdòkó yẹn. Èròjà yẹn Olúwa o. Ijó ẹni mo fi sí. Èròjà yẹn Olúwa o. Ọlọ́run alààyè. Èròjà yẹn Olúwa o. Atóbi tó dára tán ẹ̀mí mímọ́ ẹ̀mí àwọn wòlíì. Alápá kábíkábí alápá rọ́bìrọ́bì ògbénu wúndí aṣọ́lá ògbénu adélébọ̀ ọ̀sẹ̀ wà. Gbanigbani tí gbogbo ènìyàn ń sáyà àwùwò má ṣe é gbé. Ojú kan olùkọ́ pọ̀ pàkó kan yẹ ẹgbẹ́ tìlú kára wọn bí ajere ọba ńlá tó ń ṣe ńlá tó ń wẹ mímọ́ tó ń jẹ mímọ́ tó ń sọ mímọ́. Akọ́dáhùn títì ń bẹ aṣẹ̀dáhùn tí ò sí mọ́. Ẹlẹ́rù nìyí ọba tó lè pa. Ọlọ́run tó mú wa wà nínú Sẹ̀tẹ́mbà tí ò yẹ kí ẹ̀yà ara wa ó daṣẹ́lẹ̀. Èròjà yẹn Olúwa o. Èròjà yẹn Olúwa o. Ọlọ́run alààyè. Èròjà yẹn Olúwa o. Ẹ ṣé o. Olúwa ṣé o. Olúwa ṣé o. Ayọ̀ fẹ́ kó lù yẹn. No, má bó ṣe lọ ẹni. O ṣé. Ijó tí mo jó, ijó Jésù ni. Bàbá má jẹ́ sọ̀dí wùkẹ̀ níwájú Ifá. Emmanuel jẹ́ gbọ́wọ́ ẹ̀. Ó ṣé. Olúwa ṣé o. Ẹ wálé. Sórí tá a bá ń yọ̀ báyìí tá a yan Ọlọ́run alààyè, àwa la mọ ìdí tí a fi ń ṣe èyí tá a ń ṣe yìí. We know why we are praising God, because this God has been so faithful. He's been so good to us. Nínú kòsíkòsí, Ọlọ́run alààyè ń tọ́jú wa. Nínú kòsíkòsí, ọba àwọn bá tọ́jú ẹ. Bẹ́ẹ̀ni, bí Nàìjíríà ṣe le tó, àánú sì ń sọ̀rọ̀. Olùtùnú ọ̀run ẹ ṣé o. Ẹ̀mí àwọn wòlíì ẹ ṣé o. Atófaratì bí òkè ẹ ṣé. Gbé Olúwa ga pẹ̀lú mi gbogbo ènìyàn nílé lórí Orísun lórí Facebook. Praise God with me. For everybody watching us on Facebook, on TikTok, on Instagram, please praise God with me. Lórí Orísun ẹ gbé Olúwa ga pẹ̀lú mi.
nǹkan tí àrùn yẹn sọ. Ìwọ tó ń gbọ́ mi lórí rédíò má mi kàn, Ọlọ́run máa ṣe. Má mi kàn, Ọlọ́run máa ṣe, má mi kàn. Dr. Olutayo Ambrose Yomide. Àní a máa dúpẹ́ ní lójoojúmọ́. Bẹ́ẹ̀ni, aláàánú ò ní wọ́n yín. Dr. aláàánú ò ní wọ́n yín. Lórúkọ Jésù. Ẹ̀yin àti Dr. Fẹ́mi Adédìbígbé aláàánú ò ní wọ́n yín. Thank you so much for believing in this vision. Doctor, ayé ti ṣe o. O ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe é láṣẹ pé. O ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa. Bàbá ṣe é láṣẹ pé. Ẹ wálé. Okay, once again, Doctor, thank you so much. Thank you so much. Ẹ ò ní wálẹ̀. The Lord will keep you. Gbogbo àwọn tó bá yín ṣiṣẹ́ ní gbogbo iléeṣẹ́ rédíò, Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀. Ẹ ò ní fọmọ ṣiṣẹ́ yìí, ẹ ò ní fàyà ṣiṣẹ́ yìí lórúkọ Jésù. Ọlọ́run á dúró tì í. Iléeṣẹ́ fàájì ò ní jóná, gbogbo iléeṣẹ́ yìí ò ní jóná lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí àwọn rédíò yìí, ẹ gbé ọwọ́ méjèèjì sókè. Ayérayé ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má mi kàn. Ayọ̀ lùkìlì gan. Má mi kàn. Ó ti ṣe o. Má mi kàn. Pé ká gbọ́. Má mi kàn ó ṣe. Má mi kàn. Olúṣẹ́gun má mi kàn. Forúkọ tiẹ̀ sí o. Má mi kàn. Olúṣẹ́gun má mi kàn. Má mi kàn. Má mi kàn. Ẹ wálé. Èmi a máa sọ pé kò sóhun tó ń là kọjá tí Ọlọ́run ò mọ̀. Ìwọ ro ohun tí Ọlọ́run ti ṣe sí ẹ̀yìn. Má ro ohun tó ń béèrè tí Ọlọ́run ò tíì ṣe. Yorùbá ní tí a bá mọ núrò a ó mọ̀ pẹ́ dá. Tó o bá ronú jinlẹ̀ dáadáa wàá mọ̀ pé Ọlọ́run ń ṣe. Ọlọ́run tí ó jẹ́ kí ẹ̀yà ara rẹ̀ ó daṣẹ́lẹ̀. Ọlọ́run tí ó jẹ́ kí àwọn ẹni bí ó gba ògo lórí ayé ẹ. Bí ọwọ́ méjèèjì sókè kó máa bẹ̀rẹ̀ sí sìn. Kó máa yìn, kó máa gbéga. Òun ló ń ṣe, kì í ṣe èèyàn. Àánú la rí gbà. Àánú lórí gbà. Sunday kẹta máa ní. Nínú September. Ó ṣe o. Ẹ bá mi kí. Ọba àwọn ọba. Ẹ bá mi kí. Ọba àwọn ọba. Ẹ máa bá mi kí. Ọba àwọn ọba. Ẹ bá mi kí. Ọba àwọn ọba. Ìwọ tó wà lórí rédíò ẹ máa bẹ̀rẹ̀ sí kí ọba àwọn ọba. Máa kí kó ṣe. Ó ṣe o. Ọlọ́run àánú ó ṣe lórí gbogbo àwọn tó ń gbọ́ mi lórí rédíò, lórí Orísun, lórí social media. Ó ṣe o. A kì í wípé ẹ ṣe. Ọlọ́run ẹlẹ́dàá o. A kì í wípé ó ṣe o. Ọlọ́run gbogbo ayé. A kì í wípé ó ṣe. Ọlọ́run ẹlẹ́dàá wa. A kì í wípé ó ṣe. Ọlọ́run gbogbo ayé. Ẹ wálé. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Ṣítù Lásìsì. Ẹ yọ̀ nínú Olúwa yọ̀.
fọ́lọ́run lọ́kàn àti lóhùn wa. Samuel oli ẹ má gbàgbé àwọn orísun náà o. Samuel oli. Sọ́ọ́ni mo fẹ́ kó fọwọ́ sọ̀yà báyìí. Kó kọrin yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí rédíò tó ń wò mí lórí Orísun tó ń wò mí lórí social media. Ọlọ́run àlàyé fẹ́ràn ẹ̀. Kọ́ni yẹn tẹ̀lé mi. Hallelujah. 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 Jésù fẹ́ràn mi. Hallelujah. Hallelujah.
ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé wa, kò jẹ́ gbàgbé wa, kò jẹ́ gbàgbé wa, ọ̀rẹ́ òtítọ́, kò jẹ́ gbàgbé wa. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé. Ẹ wálé wálé. Fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lórí rédíò, lórí amóhùnmáwòrán wa, lórí social media, bàbá lè kọ́ ẹ́, ìyá lè kọ́ ẹ́, ẹ̀gbọ́n lè kọ́ ẹ́, àyàn àbí kí ni mo sọ? Ìyàwó kan lè kọ́ ẹ́, ọkọ lè kọ́ ẹ́, ṣùgbọ́n ẹnìkan wà tí kì í kọ́ ni, kò lè fi ẹ́ sílẹ̀, ó máa wà pẹ̀lú ẹ, òun ní balógun ọkọ̀, ṣó bá bẹ̀rù máa ń yan Ọlọ́run pẹ̀lú wa. Hallelujah, hallelujah, hallelujah. Hey, o ṣé o, Jésù fẹ́ràn. Hallelujah, hallelujah. Ṣẹlẹ̀ lórí rédíò. Solomon Adéṣọlá Ọ̀dẹ́dẹ́ ó fún mi lédìdí bẹ́ẹ̀ ni. ẹ̀ṣẹ̀ tó ti lè dá. Tó o bá ṣe bí tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, àánú á dìde sí ẹ. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò? Ẹ má gbàgbé Orísun o. Dámilọ́lá mọ́
lórísun. Ìbáṣe t'Olúwa tó wà ní tiwa. Iṣẹ́ nu ayé mi àti tiẹ̀ o àti gbogbo àwọn tó ń gbọ́ wa lórí rédíò. Olúwa kú iṣẹ́ nu ayé wa. Dr. Oluwayomi a ò ní wọ́n ayé tì. Dr. Fẹ́mi Adéríbigbé ẹ ò ní dẹni ilẹ̀. Àánú ló ṣe yí ènìyàn kan. Gbogbo ẹ̀yin tí ẹ bá lórí rédíò ẹ máa jó ẹ máa yọ̀. Kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyanu máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ìyanu tí ò ṣe é fẹnu sọ lásán ó tiẹ̀ tí ìṣòro wọn ti rí Ọlọ́run máa ṣe é nú ayé yín lórúkọ Jésù. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. 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 Thank you for joining us today.
in the AlujoHymn Vision with Segun Oluwayomi, episode 226 and episode 28. On notice, we'll see you next week by God's grace. Ẹ̀yin lẹ mama wa, ede mama rí wa, ẹ mama bá wa lórúkọ Jésù a ò ní dẹni àwátì, ẹ̀yin náà ò ní dẹni àwátì. Lọ́sẹ̀ tó ń bọ̀, ohun tuntun máa ti ṣẹlẹ̀ lórí ètò yìí. Kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀, ìyanu máa ṣẹlẹ̀ láyé yìí. Ó dàbọ̀.